but today ní mùsùlùmí ilẹ̀ káàrọ̀ òjìrì lónìí kò sí àpèjúwe rere tó tó bẹ́ẹ̀ lára àwọn àfáà mi láwọn àfáà tó jẹ́ pé wọ́n lè kó ẹnu gbogbo wa pọ̀ táà fi jọ kan àpèjúwe tó pé tọ́mọ bá sọ pé òun fẹ́ tẹ̀lé Kùránì òun fẹ́ tẹ̀lé àdìsí ó lè dá tẹ̀lé àwọn àfáà kan ló fi ti ẹjọ́ àrẹ̀fẹ́ ẹjọ́ ní ìsìn sáà tẹ́ ń kọ́ orí òkú mọ́ ọ lọ́wọ́ àbáwọn tẹ́ ń yẹ pẹ̀lú àwọn aṣíwájú àbáwọn tẹ́ pé wọ́n ń takò ìjọyọ̀ wọ́n takò àbáwọn tẹ́ pé wọ́n ò rí tí àlùmọ́rò ẹgbẹ́ ìsìn wọ́n rí tí àlùmọ́rò àní mú bẹ́ẹ̀ tí ń tọ́ka pé tàbá fẹ́ sọ̀rọ̀ pa ṣòro wa nínú ìṣòro tá a ní ni pé the model tẹ́lẹ̀ pé magnet ti bẹ lára rẹ̀ gbogbo orin ní ògbè ó ní agbára àgbọ́yé ẹ̀sìn ìrònú ẹ̀sìn àfojúsùn iṣẹ́ gangan ní faith gangan iṣẹ́ dáwà gangan araka gangan ní faith pẹ̀lú táwọn ọmọdé kọ́sì rẹ̀ nígbà bá rí bí 20 years ilẹ̀ Yorùbá change Islam bí ọjọ́ àtọ̀ pípọ̀ wa ò ní jẹ́ pípọ̀ lásán gbùsá ń kàbùsà ìṣẹ́ àròtí àgbàrá ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ṣòro tá a ní lọ́wọ́lọ́wọ́ ó náà ní kó sí jẹ́ náà ní oríkó àwọn tí ń dàrin wa rí ló pín gbogbo wa sí abẹ́ ara wọn wà jẹ́ kí gbogbo wọn lọ ibì kan náà òun kálukú náà tí a ń bẹ lẹ́yìn wọn àrànjú kankan tí àpá àwọn bá ti bú ẹ̀ nìkan báyìí wọ́n bá bú yọ fàyà wọ́n á bú ẹ láti Lagos pàdé àwọn branch tí ó bọ̀ láti Lagos kápẹ́ntà àfihàn wọn nù wọ́n á bú ẹ láti Ogun State wọ́n á bú ẹ láti kíni Ọ̀yọ́ State wọ́n á bú ẹ láti kíni Ondo wọ́n á bú ẹ láti Ọ̀ṣun wọ́n á bú ẹ láti Kwara káàkiri kódà àwọn Àbújá ó bú ọ Sókótó ó bú ọ Kaduna ó bú ọ gbogbo wọn ó bú ọ wọ́n ó bú ọ wá láti outside àdúgbò Saudi Arabia ó bú ọ gbogbo tó bá kọ́ wọn báwọn táwọn ọmọ ṣe náà nábí bẹ̀rẹ̀ tó bá bú wa àwọn ọkọ̀ wọn rẹ̀ àwọn gan ò tí ò rí ìrò gan wọ́n ó ti wé àfáà ti sọ tí ó sọ ẹ̀ntọ́ bá lọ́mọ ní yọ́gbọ̀n yóò skini yọ́gbọ̀n yìí ẹjẹ́ nìṣẹ́ ẹ̀tí gbé ìbúhun àwọn kọ̀ọ̀kan wọ́n kàn lè máa fún ọ lẹ́sì bẹ́ẹ̀ wí jẹ́ àtúnọ́gọ́ rẹ̀ ìjàmúhóró tààwùn ẹjẹ́ nìṣẹ́ àrákà tààwùn tọ́lọ́ ni a máa darí rárá yìí kílódé ìgbé adójú wọn kọ bí wọ́n máa jàmá mùsùlùmí nílẹ̀ káàró òjìrí láti fọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ sábẹ́ àwọn tí wọ́n ti wà bàbẹ́ nítorí ìmọ̀ kékeré tí wọ́n ní àti ìsọnù míì tẹ́lómi kó káàkiri ìsọnù ọ̀rọ̀ tí ń sọ ká àtẹ́lómi tó ti ya wèrè náà tó ní jàmá kódà àwọn jàmá wèrè máa pọ̀ ju ti onílàáká ìdí ẹ̀ lọ ìdí ọmọ nǹkan kan tí kan ń parọ́ ó lè sọ pé òun àtọ́lọ́wọ̀n àṣẹ́sẹ̀ sọ̀rọ̀ tàn láìpẹ́ ní pé àwọn ṣẹ̀ṣẹ̀ bọ́lọ̀ jẹun tán lè sínú tó sì yẹ kí a rí inú ìjàmá mùsùlùmí tí ó gbà pé owó èrè kọlé yìí tí ẹ̀wọ̀n tó ánà kọmọ̀ lára tó dá ìṣòro ẹlẹ́ẹ̀kẹta tó sì jẹ́ pé ọ̀yẹ́kọ́ jẹ́ ṣòro ó yẹ ká mójútó òun náà ní al-usratul muslima ọkọ aya sọkọ rẹ̀ dáa àmójútó abara ọkọ Ànábì sí mójútó ó ní iyyakum wa hudarahuddin ẹ ṣọ́ra fáwọn ìforí àtà wọ́n ní àwọn oní hudarahuddin Ànábì ní almarhatu al'asana obìnrin tó fáyìn walakin min manbati su ibi ó ti jáde wá mọ̀lẹ́bí tó ti jáde wá ọ̀dá ṣàpé mọ̀lẹ́bí l'Ànábì ní tún sọ̀rọ̀ dájú pé Muslim brother tí ó gbádùn àti sister tí ó gbádùn wọ́n á fẹ́ra wọn ti destroy Islamic home so result Islamic home ni pé àwọn ọmọ Yahoo ó jáde ní family bẹ́ẹ̀ tọ́ọ̀dì ó jáde ń bẹ́ẹ̀ àwọn tí ń jíwó orílẹ̀-èdè ó jáde ń bẹ́ẹ̀ àwọn tí ń jí ọmọ ẹgbẹ́ òṣèké ni wọ́n jáde ọ̀pọ̀lọpọ̀ tẹ́ rí lè máa mú tí ó dáhùn ẹlọ ẹwù dáadáa tí bàbá rẹ̀ náà dá àti ìyá rẹ̀ sórí létọ̀ láwùjọ wa ìsáyédà kí ọmọ wa kọ́ bọ́ sọ́wọ́ àfáà kan tí àfáà yẹn tá a lè ròyìn ẹ̀ pé kúdúwà ni tọ́mọ bá dá ẹwà níta àfáà rẹ̀ táfà bá jẹ́ kúdúwà tó dáa ẹjọ́ nìsìn ọmọ kí o rẹ̀ náà sí kíni ẹjẹ́ kúdúwà tó dáa tàbí kọ́ jẹ́ pé ọmọ yẹn
jama tí ó join ni jama ẹ jẹ́ kódùwà àjàmọ́ tó kọ̀ sọmọ tí ó wọnú rẹ̀ tí ọmọ yẹn àgbéyé ẹ̀sìn nìyí ìwà ẹ̀sìn àdábù ẹ̀sìn ara rẹ̀ ó balẹ̀ làkàyè ó wà tàbí kọ́ tẹ́ wípé fámìlì tó ti jáde fámìlì yẹn lọ dáa so àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn tí wọ́n bá ti wá ní problem ẹgbọ́n mi yóò sìn ó máa dìde láyé tí ó bá ti sí kúdùwà kò sí húmà tí ó bá ti sí jama kò sí húmà tí ó bá ti sí usatul muslima alkodua kò sí húmà lẹ́gbẹ̀rún húmà ni pé Yorùbá nation àwọn gbogbo Yorùbá tó jẹ́ mùsùlùmí Yorùbá muslim nation gbogbo Yorùbá tó jẹ́ mùsùlùmí gbogbo Yorùbá tó jẹ́ mùsùlùmí in tó destroy wọn tó fi rí rádaràdá wọn mọ̀ ní pé Islam Yorùbá ọ̀dá Yorùbá ti bàjẹ́ jù Islam ọ̀dá ńlẹ̀ Yorùbá yìí àwọn èèyàn wọ́n lè gbọ́ Ọlọ́run àtànábì ńlẹ̀ yìí wọ́n lè fa Kùránì ìyá kan jóná sí ẹbí ẹ̀dá nọ́ọ̀tì kí ló dé al-ummatul islamiyya fi biladi Yorùbá mufaqqaqa munahara ìjẹ́gbẹ̀ ni wọ́n mọ̀ islamiyya nílẹ̀ Yorùbá mufaqqaqa ó ti fọ́ èmi tí ẹ mọ́ sọ fún yín pé bàbá tracy sàn kò dìde gan tẹ́lẹ̀ torí ìjẹ́gbẹ̀ ni wọ́n mọ̀ Mọ̀dínà wọ́n ti pè wọ́n ní wọ́n mọ̀ wọ́n sì ní nǹkan mẹ́fà tí mo fẹ́ ká ẹ̀ wọ́n ní lára tó gbọ́dọ̀ wà lára wọ́n mọ̀ ìgbà tá a bá sì ń rọrùn ilé kíó àti mosque àti ń jókòó wá ń ṣe ṣúrọ́ jàmọ́ là ń rọrùn tó ti jàmọ́ là ń rọrùn tá bá ti ní olórí tá à ń tẹ̀lé olórí yẹn pàdé wá mosque tí ń kírun fún àbí ó ń dára wa lẹ́kọ̀ọ́ nù mosque ó tún dá lé kíó lẹ̀ ẹgẹ́sìn a sì ní àrùn jàmọ́ lásán ni à ń sèmọ̀ lóòótọ́ àrùn jàmọ́ lásán ni ó ń ṣe wáṣọ fún àrùn jàmọ́ lásán ni tọ́yẹ pé wọ́n mọ̀ láfẹ́ rọrùn jihadi ó wà ń bẹ̀ mákàmà sẹ̀rẹ̀híyà ó wà ń bẹ̀ ilé ẹjọ́ sẹ̀ríà àbí majlisul islah tí ó ti máa ṣàtúnṣe àndẹ̀wò mọ̀ tí ó bá ti tọ́n sí jàmọ́ mùsùlùmí tí ó bá ti tọ́n sí hún mọ̀ àwọn ọmọ tí ó kú tó jẹ́ ọmọ tó káfírọ̀ àbí nasọ̀ràníyà wọ́n jẹ gàba lé lórí ni wọ́n gbà sí ẹ̀sẹ̀ wọ́n sì jẹ gàba lé lórí ilẹ̀ Yorùbá nítorí pé àwọn kan mẹ́fà kan àbí méje kan ò dúró mẹ́fà nípìnlẹ̀ ẹgbẹ́sìn àmọ́ ẹlẹ́ẹ̀keje ìsọ̀dì tó fi jẹ́ tó mo fẹ́ fi kún tí ó fi jẹ́ ẹlẹ́ẹ̀keje al-ummatul islamiyya ó bẹ̀rẹ̀ látòrí pé káàrí markas gẹ́gẹ́ bí ìgbà tánà bí dé Mọ̀dínà ọkọ̀ masalasi ó sì kọ̀lé ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ markas nù ìjẹ́ ń pè ní markas ní èèyàn tí ń darí wa àti ibi tá ti máa pàdé ẹ̀ tí ṣe masalasi àti ilé rẹ̀ kí ló dé tí wọ́n fi kọ́lé mọ́ masalasi nítorí pé masalasi ò ní lè darí tọ́ka ẹni tí yóò lìdí wá ń bẹ̀ ọ̀bá balẹ̀ tí ọba sẹ́tù ìmáàmù tí ó sẹ́tù àwọn jàmá rẹ̀ náà ní sẹ́tù ẹ̀sìn wọn náà ní ṣe gíní ní sẹ́tù so the first mosque tánà bí kọ́kọ́kọ́ nígbà tí Islam fẹ́ máa exist nílùú Mọ̀dínà kí ni ọkọ̀ ilé rẹ̀ mọ́lẹ́gbẹ̀ẹ́ kódà ibẹ̀ náà ni Baitul Mal ti dìde ẹ̀yà já máa ka nǹkan mẹ́fẹ̀ẹ́fà ní asasu al-umma kó tó wá di pé a máa lọ síbi àwọn kataba fi kún bí àwùjọ wa bá ṣe rí àbí bá ṣe nídìí aláàkọ́ ni wípé Ọlọ́run wal takum minkum ummah ẹni mùsùlùmí ẹ jẹ́ kí à ń kó dìde láàrin bẹ́ẹ̀ sí pọ̀ tó ń kàn kí ṣe gbóyè o yad'una ila al-khayr kama kò kò síjú ọ̀nà Ọlọ́run bẹ̀tí iṣẹ́ méjì àsámẹ́tì méjì ní bẹ́ẹ̀ ayá ẹ̀ yad'una ila al-khayr kama kò kò síjú ọ̀nà Ọlọ́run wa ya'muruna so ummatul dawa wa ummatul hamd ummatul hamd ní task force ummatul dawa ni àti ń sàlàyé tẹ́ ń bá wọn yàn sọ̀rọ̀ Ọlọ́run tán ẹni tí bá ń ṣe dáwà kò lè pàṣẹ but kí ló tó fi lè pàṣẹ tọ́lọ́ fi kó papọ̀ nílùú Mọ̀dínà kí ló dé nítorí pé ní ìlú Mọ̀dínà olórí ti kú ìlú Mọ̀dínà sí ní bùkátà sẹ́ tí ó ṣe kí ni o tí ó hàndù wọn aláṣẹ ọyọ́ ọba nǹkan ọba ní máa pàṣẹ ń lò tàbí gọ́ọ̀mẹ̀ntì local government ẹgẹ́sẹ̀ but níjọ́ yẹn system tí wọ́n ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú Mọ̀dínà ìdarí rẹ̀ ti kú táìmù yẹn lànà bí wọ́ọ̀lù Mọ̀dínà tó lọ́lọ́run bá fi kọ́ ọ̀pọ̀ pé ẹ máa pèpè ẹ máa kàn jẹ́ ẹni tí ń tẹ̀lé ànábì lásán àwọn kan nù yín kí wọ́n yọra wọn jáde kọ́ ọmọ báwọn yẹn sọ̀rọ̀ kọ́ ọmọ sí dáwà káàkan kọ́ ọmọ sí kíni o
tax force èyí ọ̀dà ẹ̀gẹ́ tí ó bá mi so àwọn tí ọlọ́run wọ́n dìde ipé kan máa pèpè yẹn wọ́n sì ní authority nílùú Mọ̀dínà láti ti pàṣẹ náà so assignment méjì ni so tá a lè pín sí méjì a lè pín sí dáwà assignment àti tax force náà tó lẹ́nu ìwé àti pé bẹ́ẹ̀ sí dáwà kò kọ́ rẹ̀ ti rẹ̀ àmọ́ tó wá ti dọ́dọ̀ rẹ̀ ní gbòòrò Mọ̀dínà ọtí yẹn mọ́ ọya tìlé ọtí ilé àṣẹwó ẹgbẹ́nsẹ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tọ́jọ́ wá sí bẹ́ẹ̀ náà ni sún di àṣẹ náà méjì ni gẹ́gẹ́ bí àṣàṣù wúmọ̀ ẹgbẹ́nsẹ̀ number 3 ọlọ́run ní mọ̀kánẹ̀lì múmi lónà lè yẹn fi rúkà fàtà ọ̀rọ̀ tọ́lọ́run sọ ọ̀rọ̀ ogun ni wọ́n wà lójú ogun wọ́n ń jagun ọlọ́run kìí ṣe gbé ilé ẹ̀kẹ́ máa lójú ogun gbogbo mùsùlùmí máa lójú ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ara ẹ̀pẹ́ ra yín káàkan máa lójú ogun odù mẹ́ta káàkan ó sì máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ kí gbogbo àwọn aráàlú yòókù kan kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó bá ti kẹ́kọ̀ọ́ tán àwọn tó kẹ́kọ̀ọ́ wọn wá padà sílùú tí wọ́n ti wá kọ́ máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ rẹ̀ that is education taalim odù mẹ́rin àbí security àti kí ni o taalim ọlọ́run sọ fún àwọn tí wọ́n ń gba sàkà káàkiri nígbà tí wọ́n gba sàkà tán innama sadaqatu lil fuqara ẹ̀ha fáwọn tálíkà àwọn masakin àwọn àti gbábọ́à ọwá dápọ̀ àwọn kan ní wal amilina alayha àwọn tí ń kó owó yẹn jọ àti ń kó sàkájọ àbí tó yẹ pé ọ̀dọ̀ wọn láàpò àwòkọ́ọ̀fù sí àwọn endowment wa àwọn kátà fílẹ̀ fọlọ́run pé kí wọ́n máa lò fúnṣe ọlọ́run oríṣiríṣi àwọn sàdákà ẹni tí ó rẹ̀ wọ́ sàkágán tó fi fíṣẹ̀ fílẹ̀ láìlẹ̀ lójú ayé ànábí wọ́n ní ìgbàkátà pé ní Baitul Mal gbogbo àwọn nǹkan bí aṣọ owó nǹkan oúnjẹ nǹkan táwọn èèyàn bá fílẹ̀ fún aláìní ìdí a kò sí náà pè ní kí ni o Baitul Mal ara àsáàsù woman ní pé ká ní charity àti finance kí ni o department tọ́kọ́ máa finance tá ń bá lọ yóò dẹ̀ máa help àwọn tó ní ìdí kí ni o help that is Baitul Mal ọjọ́ ẹ̀ka àwọn àbí ẹlẹ́ẹ̀kẹfà iná ni máa kama ìwọ́n ti ń parí ìgbà àtẹ́tẹ́ ń dájọ́ sẹ̀rí àtẹ́tẹ́ sọ pé bí ìsìn rírì tẹ́bá kó ọ̀rọ̀ lọ́ọ̀bẹ̀ wọ́n yanjú ẹ̀ ọ̀dọ̀ ànábì wọn máa ń kó lọ àtẹni ẹni tánàbì bá yàn pé ó yàwó náà máa skẹ́ni ká máa kó wá sọ́dọ̀ tiẹ̀ náà àbí wọn ni ó yanjú ẹ̀ so ní ojú ayé àná nígbà tánàbì déédéé Mọ̀dínà irú ẹ̀ wáyé àmọ́ ó ní kíláàsì pẹ̀lú àwọn kan tó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ àwọn kan náà máa ń kó ọ̀rọ̀ lọ bá tẹ́lẹ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn ilé ẹjọ́ àwọn ní kóòtù àwọn kan náà máa ń kó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa kó lọ bá wọn kánàbí tó dé ẹgbà kánàbí dé ọlọ́run sọ fún àwọn mùsùlùmí pé wọ́n gbọ́dọ̀ kó lọ bọ̀ ẹ̀mọ́ ọ̀dọ̀ ànábì wọ́n máa skiri so lọ́wọ́ pé àyà kan sọ̀kalẹ̀ látara àwọn mùsùlùmí kan tí ń jà pẹ̀lú kèfèrí wọ́n sì máa ń jà ìjà yẹn yanjú láàrin wọn ní kèfèrí lọ́wọ́ mọ̀ràn àyè pé ẹjẹ́ á kó ọ̀rọ̀ tá à ń jọ ń jà sí ìwọ wọn àti mùsùlùmí ẹjẹ́ á kó ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ ànábì ní mùsùlùmí yẹn bá yarí pé kèfèrí ló sọ bẹ́ẹ̀ ẹjẹ́ á kó ẹjọ́ wa lọ bá ànábì kọ yẹn jọ ẹ ní kèfèrí ní mùsùlùmí bá yarí kèfèrí ló sọ bẹ́ẹ̀ o kèfèrí ló ní ẹjẹ́ àlọ́dọ̀ ànábì mùsùlùmí bá yarí pé wọn àpò lọ ọ̀dọ̀ lágbájá kan tí ì ṣe mùsùlùmí làwọn ó kó lọ lọ́wọ́ á ní ké ẹ̀wà láwọn tán láwọn gbọ́ lọ́gbọ́ yuriduna an yatahakamu ila taghut ẹ ti rán ẹgbẹ́jọ yín lọ sọ́dọ̀ ẹlòmíì wọn kọ́ di umiru an yakfuru bihi àti payẹ́ láti pẹ́ gbọ́dọ̀ dọ́dọ̀ wọn mọ́ wọn yuridu shaytanu an yudillahum dalalan ba'ida àmì èṣù ó fẹ́ dù inú tẹ́ẹ̀nù tẹ́fẹ́tẹ́fẹ́ agbọ́dọ̀ ní sẹ̀rí àti à májílísù sẹ̀rí àti àwọn islah ẹgbẹ́ ẹ̀sẹ̀ ẹ pé àwọn tó mọ̀rọ̀ ọlọ́tọ́ mọ̀rọ̀ ànábì ni wọ́n máa dájọ́ mẹ́ tí mùsùlùmí ọba tó wá ní àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà kése húmà kí ló dé àwọn tó ní lẹ́ẹ̀mọ̀ tẹ̀lé christian òun ló ní magistrate òun ló ní high court òun ló ní common law yẹn ibi tí wọ́n ti máa dá ẹjọ́ rẹ̀ ní kíni magistrate àti àwọn christian ló ní èwo ní tàwa sharia kódà ní àpì fún sharia wà tó wá dájọ́ tí ọ̀tẹ́ alọ́run àtúnlẹ̀ lọ àpì sharia náà báwọn christian náà sì ní àpì tiẹ̀ náà àwọn ẹlẹ́bọ àbá wọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n ní kíni customary law tí wọ́n sì ní customary court tí ọ̀pọ̀ àwọn náà ní àpì kí á lórí tá máa lọ sí kóòtù àwọn kèfèrí nítorí tá a fi ń ṣe bẹ́ẹ̀ lẹ Yorùbá yìí tá a fi ní kóòtù ti Islam ò ní pé authority àwa authority fún Islam
a sì jà fún ẹnu wọn bá tán yọ̀ǹda fún wa. Wọ́n bi adájọ́ kan léèrè pé bàbá adájọ́ àgbà ní stéètì yìí appeal court customary rẹ̀ tí ṣe ilé ẹjọ́ àwọn oníṣẹ́ àwọn traditionalist àgbẹ̀wọ̀n pé wọ́n àwọn tí ó ṣe mùsùlùmí ẹgbẹ́ ìsìn ìbílẹ̀ ilé appeal court ti magistrate rí ìyẹlẹ́ kẹta ń kọ́ adájọ́ náà lọ sọ pé ṣé sẹ̀ríà court appeal rẹ̀ wọ́n náà ti sẹ̀ríà court àti appeal rẹ̀ kò sí wọ́n ní bàbá adájọ́ kí ló fà àwọn mùsùlùmí ò béèrè ni kí ló dé tí Yorùbá muslim ò fi béèrè Yorùbá muslim kò fi gbà kan ọrọ̀hún jẹ́ ń pè lówó mà jama'atu mutafarriqa àwọn jama kelekele àbálẹ́fù dára wa débi táwùsá bá tiẹ̀ dé Haúsá bá tiẹ̀ dé authority àwọn kiri ó tó dé kó tó colonize wa papọ̀ but even kí authority àwọn Christian ò tó dé kó tó kó alẹ́rú àwa mùsùlùmí lẹ Yorùbá ọba ti adé authority ìyẹn lọ́wọ́ pé nínú history Islam Yorùbá ẹ̀ lérí pé báyà mùsùlùmí Yorùbá ọmọ ogun wà wọn ò ṣe jihadi rí lọ́nà tó wá fẹ́ bú ìdíwó mà ọgbọ́dọ̀ ní security tiẹ̀ ẹgbẹ́ nìyẹn ọgbọ́dọ̀ ní security tiẹ̀ tó pé security yẹn yọ gbàgbọ́ nù syllabus ẹ̀ yọ gbàgbọ́ nù constitution ẹ̀ security yẹn náà máa protect kí ni o constitution ibi ọba ti gbélé ẹjọ́ ṣẹ̀rí àlẹ́ tọ́lọ́pọ̀ recognize ẹ̀ tí àwọn olóṣèlú gọ́gbọ̀n recognize ẹ̀ ilé ẹjọ́ ṣẹ̀rí àkọ́hùn ibi ìparí ìjà ni gbogbo tá a dálẹ̀ níbi kọ̀lọ̀ authority tó bá kẹ̀ so tó yẹn bá wá sí ilé ẹjọ́ ṣẹ̀rí àtàwọn mùsùlùmí láwọn dálẹ̀ lóṣogbo àti tí wọ́n dálẹ̀ nìbàdàn àti tí wọ́n dálẹ̀ kelekele káàkiri tí wọ́n dálẹ̀ sí bí yẹn bá wá bẹ tó bá bú àwọn adájọ́ ọbẹ̀ ọlọ́lọ́fẹ̀ẹ́ ẹ̀sẹ́ni tí ó mú tó bá dá ẹjọ́ fún tán tó ní àbúrò yìí ò pè tálẹ̀ dájọ́ fún èyí ti jáde lọ́tẹ̀ nínú òsì tí wọ́n ṣe àwọn tí ẹ bá lọ sí ti àwọn customary tàwọn oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá lọ customary court tó bá dárú ẹ̀wò wọ́n ti ọmọ lé ní kí ló dé authority bá àkìtìyà kí ló dé authority òfin bá àkìtìyà nítorí pé a operate human system àwọn operate human system wíwù kọjá lẹ́fù tìjọba ti mẹ́mẹ́ ó yá bá wọn fà pé ẹ fáwọn náà l'authority òfin Nàìjíríà sọ pé kí wọ́n kọ́ kóòtù fáwọn náà wọ́n sì máa sanwó adájọ́ ọbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì náà máa gba adájọ́ wa tádájọ́ wa bá ti ní sánáwì lọ́wọ́ tó ní certificate sánáwì lọ́wọ́ based on Nigeria constitution ó ti dádájọ́ wọ́n sì máa sanwó ẹgbẹ́ ṣe nọ́ọ̀tì nù mùsùlùmí ń bẹ nọ́ọ̀tì náà ní bẹ́ ń bí wáyé táwọn wà rán woman system níbo bẹ́ẹ̀ tó máa lè mùsùlùmí wà táà máa kó sàkà lọ ebi ìjọ kọ̀ọ̀kan ní kàn ń dá sàkà tiẹ̀ lẹ̀ àbáwọn afáàdé sàkà kan dá sàkà wọ́n á máa pín sàkà ń káàkiri lọ́nà tí ò wúlò so gbogbo àwọn nǹkan ìpátápátá lè kó papọ̀ sí ìjókòó kan náà àti ìdarí kan náà kó lè fún ọmọ kiri o mà àwọn ẹ̀ka ìlọ́ wa bàjẹ́ nígbà tó wá bàjẹ́ nínú dandan wa pọ̀ àwọn ọ̀sọ́ pé gbogbo ẹ̀yà àfa àtẹ́fẹ́ ṣe wáàsí kí ẹ má ṣe wáàsí mọ́ ẹ má ṣe wáàsí ṣùgbọ́n ẹ má kọ̀nsídà àwọn nǹkan márùn-ún tá a lélẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé bò láti rí kúdúwà táwọn ọmọ kan ṣe ìyẹn ń pè ní kúdúwà ni pé àwọn tí wọ́n máa bá wa sọ̀rọ̀ àwọn tí wọ́n máa kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n máa darí wa àwọn lèmọ́mù tí wọ́n máa darí wa àmọ́ tí wọ́n jẹ́ ẹ̀sáǹpù rere bá a ṣe fẹ́ káwọn ọmọ orí bó láṣẹ rí àkójọpọ̀ tó ẹ̀pẹ́ téèyàn bá wà láàrin wọn ẹ̀sìn yẹn máa lékún ni ẹlòmíì tí wọ́n fẹ́ gba Islam gbọ́mọ̀ wọnú Islam ẹ̀sìn ò ní bàjẹ́ tí ó jẹ́ àkójọpọ̀ àwọn mùsùlùmí society mùsùlùmí tó jẹ́ kí ni model ẹ̀kẹta bó láti máa fọ́ọ̀mù fámílì tá máa kéèsì ara wa táà ní máa ẹjọ́ kọkùnrin tó gbádùn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́ lọ máa fẹ́ obìnrin tí ò sí kíni tí ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó pé ẹwà lásán lọ́wọ́ àmọ́ wù ẹwà ara rẹ̀ ó pupa ó ṣe gbá ó ṣàwó wọ́n máa ń fẹ́ obìnrin nítorí lèmọ́lẹ̀á lèjàmọ́lẹ̀á lègbá ànábì lélẹ̀ àwọn ọ̀n sọ làbárì wọn ni wọ́n máa ń fẹ́ obìnrin nítorí mọ̀lẹ́bí ẹ̀ nítorí owó ẹ̀ nítorí ẹwà rẹ̀ kí ló wá wí fọ́ọ̀bù gbèsè àti kíní àdí tó o bá fẹ́ fẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ̀ bá fẹ́ fẹ́ ìtọ́lẹ́sìn ni ẹ fẹ́ tó o bá fẹ́ àwọn rísìn tó o bá fi rísìn àwọn yòókù tó wọ́n kọ́ dá kan tó bá fi fẹ́ yàwó o ti fẹ́ẹ̀lì èyí tó lẹ́sìn ni kó o fẹ́ kó o dẹ̀ wo mọ́lẹ́bí wọn náà sáà náà lẹ́sìn sí ẹ̀ wà sí ẹ̀ dá abala ya gbọ́dọ̀ mójútó ká máa mọ irú ìyàwó tábà máa fẹ́ lé ẹ̀yin obìnrin náà kẹ́ẹ̀ náà mọ irú ọkọ tẹ́ máa gbà fún pé yes wá dọkọ mi
torí tí àwọn nǹkan tí mo wí bá ti wó àwùjọ wò tí ó bá ti sáfà rere táyà máa kọ́ sí tí ó máa bá sọ̀rọ̀ gidi ìlú ó dàrú ọ̀rọ̀ mùsùlùmí ó dàrú bó ṣe dàrú ilẹ̀ Yorùbá yìí tí kò bá ti sí Islamic family Islamic group tó lè handle ilẹ̀ Yorùbá tí ó pè wá sí normal tá a nídìí ẹgbẹ́ ní ṣe àní kọjá àbí tàṣíkìní tá a wà tí kò bá ti sí Islamic family ẹgbẹ́ ní ṣe tí ó protect kúwà fúnṣakú wá kíni wà alaikum family ló máa protect gbogbo wa tá a bá ti jáde láti inú family tó dáa káàgó tó dáa níta yóò gbogbo àwọn ọmọdé tí wọ́n dáhùn tí wọ́n bẹ̀ ń gbòòrò tẹ́rí tí wọ́n dáhùn ìmọ̀lẹ́bí wọn ló mẹ́hẹ̀ẹ́ so I need the modern Islamic family